wọ́n ń pe kinní kan ní àkọsẹ̀jayé. Kí ni ìtumọ̀ àkọsẹ̀jayé àti wípé ṣé gbogbo èèyàn ló dáa kí wọ́n máa wò fún? Ẹ ṣé. Àkọsẹ̀jayé ni ìtọ̀nà tí a bá bímọ tuntun tí Ifá ẹlẹ́rìí ìpín àtórí ẹni tí kò sunwọ̀n ṣe. Ìdí táyé ń pe Ifá ní ẹlẹ́rìí ìpín ni pé nígbà tí Elédùmarè dá wa tí kálukú máa yan ìpín ẹ̀ látọ̀run, Ifá ló wà ń bẹ̀. Nígbà tá a bá wá bí wa sáyé tán, Ifá ni wọ́n máa wá pèpè wá ẹni yíyàn pín lójú ẹ̀ kí ló yàn. Náà ṣe máa ń dáfá, náà fi máa ń wo àkọsẹ̀jayé ọmọ tuntun tí kò bá tí ì pé bíi ọjọ́ méje. Tí wọ́n bá wá dáfá tí wọ́n wo àkọsẹ̀jayé ọmọ náà, Ifá ló máa jẹ́ ká mọ̀ pé ọmọ tí kò ta ẹ̀ṣẹ̀ bí tí kò tí sọ̀rọ̀ tá a mọ n tó yàn láyé yìí o, nǹkan báyìí ló gbọ́dọ̀ máa jẹ, nǹkan báyìí ni ò gbọ́dọ̀ máa ṣe, nǹkan báyìí ló gbọ́dọ̀ máa ṣe, nǹkan báyìí ni ò gbọ́dọ̀ máa ṣe. Wọ́n á sọ fáwọn òbí ẹ̀ kí wọ́n máa tọ́ sọ́nà títí di àsìkò tó máa létí ìgbọràn. Tó bá ti wá létí ìgbọràn kan sọ fún un tó yàn lóde ọ̀run rèé o. Yálà o kì í ṣe ẹni tí ó gbọ́dọ̀ máa yàn rẹ́ lọ títí tí tó bá ti ń dàgbà nísìn kó o máa mọ irú ọ̀rẹ́ tó máa yàn o. Tọ́rẹ́ bá ti ń pọ̀ jù kó ti mọ̀ pé kò bá ìpín ẹ̀ mu o, n tó yàn kọ́ nìyẹn o. Àwọn òbí yẹn máa sọ fún un, wọ́n á máa tọ́ sọ́nà títí tó fi máa di èèyàn tiẹ̀, tó fi máa mọ̀ pé nǹkan báyìí náà ni mo máa ṣe, nǹkan báyìí náà ni mi ò gbọ́dọ̀ máa ṣe. Irú ẹni bẹ́ẹ̀ wá lè máa tún wá dáfá fúnra rẹ̀ bó bá ṣe ń dàgbà kó máa tọ́ sọ́nà, kó máa lè sọ pé báyìí ni, báyìí ni, báyìí ni gẹ́gẹ́ bí ìpín tá a yàn wá látòdì ọ̀run. Ó lẹ́tọ̀ọ́ nítorí pé níbi tí ìṣẹ̀ṣe ń lọ báyìí, ó yẹ kí gbogbo ọmọ Yorùbá, gbogbo ọmọ ilẹ̀ káàárọ̀ oòjíire ká mọ ẹ̀tọ́, ká mọ ohun tó yẹ ká máa ṣe. Nítorí ẹ̀ ló yẹ dàbí ẹni pé ayé dáadáa nígbà àwọn ayé baba ńlá wa. Táyé dẹ̀ tún sì ń dá báyìí náà ká má wí nǹkan míì. So ó lẹ́tọ̀ọ́ tó bá ti jẹ́ ọmọ Yorùbá tó nígbàgbọ́ nínú ìṣẹ̀ṣe, tá a bá bímọ ká gbé fájànlẹ̀, ká béèrè nítorí pé òun ló wà ń bẹ̀ ńgbà tọmọ náà yàn pín, kí Ifá sọ fún wa irú ẹ̀dá àti nǹkan tó yẹ kí irú ọmọ náà máa ṣe láyé tó wà. Ẹ ṣé. A rí wípé gbogbo ọlọ́sùn wọ́n máa ń sábà lo idẹ. Kí ló fà á tán fi ń ṣe bẹ́ẹ̀? Arẹwà obìnrin lọ̀ṣun, gẹ́gẹ́ bá yé sọ lẹ́ẹ̀kan, olówó ni, ọlọ́lá ni pàápàá. So idẹ yìí nígbà yẹn òun ni Ọ̀ṣun máa ń lò. Idẹ náà la lè tún sọ pé góòlù ni lásìkò tá a wà yìí. Torí ẹlòmíì tó bá rí tí ọlọ́ṣun wà sórí tó wà sọ́rùn ní àwọn nǹkan ẹ̀ṣọ́, wọ́n á ní kí ni. Pàápàá jùlọ tó bá ti pupa, wọ́n á ní kí ni, eléyìí afẹ́ ayé ni. Ṣùgbọ́n arẹwà obìnrin lọ̀ṣun, gbogbo nǹkan téèyàn bá mọ̀ lẹ́ṣọ̀ọ́ ló lè fi ṣẹ̀ṣọ́ gẹ́gẹ́ bí ọlọ́ṣun. Kì í ṣe pé ká máa wá rìn dọ̀tí àbí ká ní pé ìlẹ̀kẹ̀ nìkan lọlọ́ṣun gbọ́dọ̀ máa lò. Kò sí nǹkan tó burú táwa náà bá lo góòlù àbí idẹ. Idẹ táyé wọ́n lò láyé àtijọ́, ó náà kúkú ṣì wà nísìnyí. Ẹni tó bá believe pé òun nífẹ̀ẹ́ sí, ó lè lò. Tó bá dẹ̀ jẹ́ pé nítorí pé ayé ọjọ́ òun ni wọ́n ń lò, ètò ń lò láyé ìsìn, a lè fi ṣẹ̀ṣọ́ ara náà ni. Bó ṣe jẹ́ nìyẹn. Ẹ ṣeun. Wọ́n ń pe kinní kan ní ètùtù. Kí ni nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ àti pé kí ni ó ń ṣe nínú ìgbésí ayé ọmọ ẹ̀dá? Àṣà Yorùbá TV, ètò tó gbàṣà Yorùbá lárugẹ. Ètùtù gẹ́gẹ́ bí a ṣe pè é síta gan pàápàá, n tó ń tuni lára ni, n tó ń rọrùn ni. Nítorí pé tí nǹkan bá di gádígádí tó bá le kókókókó mọ́ta èèyàn, tá a bá ṣe ètùtù tá a fi bẹ àwọn tó láyé, nítorí pé àwọn kan ni Elédùmarè gbélé ayé yìí lé lọ́wọ́. A dẹ̀ lè fi ojú ìta báyìí ká fi rí wọn ká wá sọ pé wọ́n ní ká ṣètùtù fún yín o, kò rí bẹ́ẹ̀. Níṣe ni a máa béèrè ètùtù wo la lè ṣe tọ́rọ̀ bá rí báyìí, tọ́rọ̀ bá rí báyìí. Tá a bá tún ṣètùtù ọ̀hún náà tán, ó níbi tá a lè gbé sí tí àwọn tá a fẹ́ kó gbà yìí tí wọ́n máa fi gbà. Nítorí pé Elédùmarè ló gbélé ayé lé wọn lọ́wọ́, kò sì sí nǹkan tá a lè ṣe sí. So ètùtù kí nǹkan tó le koko kó lè tù nítumọ̀ ètùtù. Ẹ ṣé. Ní ọ̀dọ̀ ẹ̀yin ọlọ́sùn, a máa ń rí òòṣà kan wọ́n ń pè ní kórì.
báwo ni òòṣà yìí ṣe jẹ́, ṣé ara Ọ̀ṣun náà ló wà ní? òrìṣà ewé ni kórì, òrìṣà ọmọdé. Tàbá rẹ́ni tó ń tọrọ ọmọ tàbí tàbá rẹ́ni tó ti bí pàápàá tí kò fẹ́ kí nǹkan kan ṣe ọmọ náà, kò fẹ́ kí àwọn àgbà ọmọ náà, àwọn àgbà ọmọ bá wí ní òde ayé tá a wà yìí, kò fẹ́ kó gbọ́ ọmọ bá wí lọ́wọ́ òun, a máa ń bọ kórì fúnru ẹni bẹ́ẹ̀. Òrìṣà ewé ni òrìṣà tí ó jẹ́ pé pàápàá jùlọ ẹni tó bá ń wojú Ọlọ́run, gbogbo nǹkan tọ́mọ fi ń ṣeré, gbogbo nǹkan téèyàn lè fi rẹ ọmọ lẹ́kún, gbogbo nǹkan gbà má bínú ọmọdé tó bá rà wá sí orí kórì tá a ṣe àwọn nǹkan tó yẹ ká ṣe sí i, pẹ̀lú ògo Ọlọ́run onítọ̀hún á gbọ́mọjó láìpẹ́ láì jìnnà. So òrìṣà ọmọdé òun ni kórì. Tá a bá bọ kórì dé àwọn ààyè kan pàápàá, tá a bá gbé síta, gbogbo àwọn ọmọ kéékèèké tó bá wà ládùúgbò wọ́n á máa mú un tán fẹ́, wọ́n á máa mú un tán fẹ́ lórí kórì yẹn báyìí. So bí ọ̀rọ̀ kórì ṣe jẹ́ nìyẹn. Ẹ ṣé, mo fẹ́ kẹ́ ẹ gba àwọn èèyàn nímọ̀ràn, àmọ́ ìmọ̀ràn yẹn ọ̀nà méjì ni yóò pín sí. Alákọ̀ọ́kọ́, mo fẹ́ kí ẹ gba gbogbo àwọn tó jẹ́ oníṣẹ̀ṣe ní ìmọ̀ràn, pàápàá jùlọ àwọn tó wà nídìí Ọ̀ṣun tí wọ́n ń ṣe bí ó ṣe tọ́ àti bí ó ṣe yẹ. Elédùmarè kó bá wa rọ̀ wọ́n lọ́kàn, kí ó fi wọ́n mọ̀nà, nítorí pé àìmọ̀nà òun ló fa nǹkan tí wọ́n ń ṣe yìí. Àti wípé àwọn èèyàn wa náà, ẹni tó fẹ́ rarọ́ ló pọ̀ jù, òun ló ń jẹ́ kí wọ́n bọ́ sọ́wọ́. Ṣùgbọ́n tábàárẹ̀ ẹni tó fẹ́ rarọ́, ẹ̀tọ́ ni kéèyàn pè padà pé wá, irọ́ ló fẹ́ rà, kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ o, má lọ korí bọgbó o. Ṣùgbọ́n ẹlòmíì ò ní gbà. Àwọn èèyàn wa tí wọ́n ń ṣe báṣubàṣu bí ó ṣe yẹ kí wọ́n ṣe yìí, tó Elédùmarè náà la máa bẹ̀ sí wọn, nítorí pé èèyàn burúkú ó ti bèèyàn rere jẹ́. Àmọ́ nǹkan kan táwa nígbàgbọ́ ni wípé àgbá òfìfo òun ló máa ń pariwo, àgbà tó bá ní nǹkan nú kì í pariwo. Nítorí ẹ̀ ni mo yẹ máa ṣe ládùúrà wípé nǹkan tí àwa máa jẹ kò ní bọ́ yílẹ̀, torí wípé tó bá pẹ́ téèyàn ti ń tarọ́ tó ń tarọ́ tó ń tarọ́, òun náà máa gbà padà lódidi lọ́jọ́ kan. Bí àárín yẹn ṣe rí nìyẹn. So Elédùmarè á jẹ́ kí ọkàn wọn rọ̀, kí wọ́n yéé ta irọ́ fún àwọn tó fẹ́ rarọ́, kí àwọn tó fẹ́ rarọ́ náà kí Ọlọ́run máa darí ẹsẹ̀ wọn lọ síbi tó tọ́ àti ibi tó yẹ. Ẹ ṣé, ẹlẹ́ẹ̀kejì ni ti àwọn tó jẹ́ ọmọ Yorùbá tó yẹ gbogbo wa la ní òòṣà tí wọ́n ń ṣe ń ìdílé wa, àmọ́ bóyá torí pé a gba ẹ̀sìn kan, àwa ń wò pé n tí wọ́n fi bí wa yìí a fẹ́ ṣe débi pé a tún lé àwọn ọmọ kúrò ńbẹ̀. Ìmọ̀ràn wo lẹ ní fúnrú àwọn èèyàn báyìí? Ìmọ̀ràn mi ni pé ó dáa ká tọ orírun wa, ká mọ ibi tá a ti wá, ká mọ ibi tá a ti ṣẹ̀ wá. Ẹlòmíì kàn bá orúkọ bàbá ẹ̀ àbí orúkọ bàbá ńlá bàbá ẹ̀ tó ń jẹ́, ó kàn bá ni, ó dẹ̀ ń jẹ lọ, kò dẹ̀ mọ túmọ̀ ẹ̀, kò dẹ̀ mọ bó ṣe jẹ́. Ó dìgbà tó bá tó débi kankan tó ní Ògún mẹ́fun, Ògún ni wọ́n ń bọ́ ń lé yìn, á lóun ò mọ o. Ṣùgbọ́n ó dàbí ẹni pé nígbà táwọn kéré wọ́n máa ń gbé àwọn lọ síbì kan táwọn ti máa ń jẹ kìnnìkan kìnnìkan. Ẹlòmíì tẹ́ bá ní ẹgbẹ́ yẹmí, wọ́n ń bọ ẹgbẹ́ nílé yìn, á láwọn ò mọ o. Òun kàn mọ̀ pé àwọn máa ń lọ síbì kan táwọn ti máa ń jẹ kìnnìkan nínú tray, nǹkan tóun mọ̀ nìyẹn. So ó dáa kéèyàn sùn kó jí kó wò pé ńbo gan ni mo ti wá, báwo ni mo ṣe ṣẹ̀ wá. Tá bá ń béèrè ó lẹ́tọ̀ọ́, ó dáa gan, nítorí pé púpọ̀ náà àwọn àgbàlagbà ilé wa tó ti dàgbà, nǹkan míì tó yẹ kí wọ́n sọ fún wa àgbà ò jẹ́ kí wọ́n rántí, ṣùgbọ́n tá a bá béèrè lọ́gán ló máa wá sí wọn lórí. Tó bá wá sí wọn lórí, wọ́n á sọ fún wa, wọ́n á tọ́ wa sọ́nà, àwa náà á lè mọ ibi tá a máa mórí lé. A lè mọ̀ bóyá ilé Ọlọ́ṣun la máa mórí lé ni àbí ilé Ọbàtálá, nítorí pé ẹlòmíì òrìṣà alẹ́ ẹ̀ gan kì í ṣe òrìṣà tó yí à ń gbọ́ ní gbogbogbà. Gbogbo èèyàn ló ti mọ Ọlọ́ṣun nìsín, náà ti mọ oníṣàngó, náà ti mọ eléégún, náà ti mọ oníkìní kan. Àwọn míì wà tẹ́ pé òòṣà alẹ́ wọn, òòṣà tó pamọ́ dáadáa débi pé orúkọ tí wọ́n ń pè gan wọn ò mọ̀. Ṣùgbọ́n nígbà tí a bá mọ̀, tá a bá béèrè, ẹlòmíì ìlú òyìnbó ni wọ́n bí sí, ṣùgbọ́n ó ń béèrè nílé, ó dẹ̀ fi ń mọ ọ̀nà, pàápàá jùlọ bó ṣe wà nílùú òyìnbó. Ẹlòmíì dẹ̀ ni kò sí nílùú òyìnbó, in fact ilé ló wà o, nílùú tí wọ́n bí sí o, kò sí mọ nǹkan kan, kò mọ ibì kankan tó yẹ kó yà sí, kò mọ nǹkan kan nípa orírun ẹ̀. Ó dáa ká mọ orírun wa,
ká dẹ̀ máa jẹ́ kí àwọn ọmọ wa náà kí wọ́n fẹsẹ̀ tọ àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá pé Yorùbá ni ẹ́ o, báyìí ni wọ́n ṣe ń ṣe, báyìí ni wọ́n ṣe ń ṣe. Nítorí ẹni bó ṣe wulẹ̀ kọ́ mọ́ máa sòyìnbó tó, ẹ jẹ́ ká jẹ́ kí wọ́n máa kúnlẹ̀, kí wọ́n dẹ̀ máa fi Yorùbá kíyàn. Ẹ káàárọ̀ ìyá wa, ẹ káàárọ̀ bàbá. Tí a bá ti ń ṣe bẹ́ẹ̀, ẹmọ tó bá kíyàn ní ẹ káàárọ̀ ìyá wa, dandan ni kí irú ìyá náà sọ pé wàá ṣoríire, wàá ṣoríire yẹn lásán. Ó níbi tó máa dé fọ́mọ yẹn, ó níbi tó máa dé fún un. Tó bá kẹ́lòmí ẹ káàárọ̀ bàbá, wàá dàgbà yẹn lásán. Elédùmarè lè wọ ọlá bẹ́ẹ̀ kó fi kanjọ orí ẹ̀ tó kọ. So ẹ jẹ́ kí àwọn ọmọ tá à ń bí nísìn pàápàá jùlọ kí wọ́n máa mọ̀. Ọlọ́run ò ní jẹ́ ká sọnù, ká gbà pé àsìkò tiwa a mọ̀nà dáadáa, ṣùgbọ́n àwọn tá à ń bí nísìn ẹ jẹ́ ká jẹ́ kán mọ̀nà. Ẹ ṣe kó tó di pé màá kásẹ̀ gbogbo ìbéèrè yìí ńlẹ̀, torí ńgbà tá a wọ bílẹ̀ kan mo rí nǹkan kan, àmọ́ tí mo rí yìí tí wọ́n bá ń sọ̀rọ̀ ẹ̀ lójú àwọn èèyàn wa bí nǹkan tí ò dáa ni, mo wá fẹ́ kẹ́ bá wa tan ìmọ́lẹ̀ sí, torí a rí pé nínú àwọn ẹ̀sìn kejì náà tó wà, kálukú náà ló ní àwọn ẹgbẹ́ kọ̀ọ̀kan tí wọ́n ń wà. Àṣà Yorùbá TV, ètò tó gbàṣà Yorùbá lárugẹ.